ohun tó ń fojú hàn báyìí ni pé bí ojúmọ́ kan ṣe mọ́ ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu èló ń pàdánù àtìlẹ́yìn táwọn èèyàn ń ṣe fún o pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe ń bínú sí i nítorí ìnira tó gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ṣúyọ látàrí owó ìrànlọ́wọ́ epo ìtúlóyìnbó ń pè ní sọ́bsidì tó yọ lórí owó epo pẹntiróòlù èyí tó jẹ́ kí owó epo pẹntiróòlù lọ sókè tí gbogbo nǹkan sì bẹ̀rẹ̀ sí ní máa gbówó lórí láti ìgbà náà. ẹran àti pé ní kété tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàjọba lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 tó kọjá ìlú kéde ìyọ kúrò owó ìrànlọ́wọ́ epo ìyẹn sọ́bsidì èyí tó fa ìnira tó sì jẹ́ pé látìgbà náà ni ọ̀pọ̀ nǹkan ti ń gbówó lórí pàápàá àwọn nǹkan jíjẹ àti owó mọ́tò èyí tó fa ìnira káàkiri Nàìjíríà. ṣá o láti nǹkan bí oṣù kan sẹ́yìn lé àwọn èèyàn tó ti ní sùúrù fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa fa ìbínú yọ tó sì di wípé ọ̀pọ̀ àwọn tó ń ṣàtìlẹ́yìn fún pàápàá àwọn bíi gbajúmọ̀ olórin fújì lórílẹ̀‐èdè yìí Alhaji Wasiu Ayinde ni wọ́n ń foni ṣèkìlọ̀ fún pé nǹkan ti fẹ́ yíwọ́ o bàbá ìtètè wá nǹkan ṣe sí i. kódà gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni olóyè Ẹ̀bùn Olóyèdé tọ́pọ̀ èèyàn mọ̀ sí Igwe tóun náà járe sí òhò létí òkun nítorí Tinubu lọ́dún tó kọjá náà ti ń tọrọ àforíjì páwọn ò mọ̀ pé nǹkan yóò dàrú lábẹ́ Tinubu tó báyìí. ṣá o lásìkò tí gbajúmọ̀ ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ lu Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn kan tí wọ́n pè ní Kasnati Sugar tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn obìnrin tí wọ́n ń tọjà ní ìlú Abẹ́òkúta inú mà bí wọ́n léèrè pé kí ni wọ́n rí sí ọ̀rọ̀ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wọn sọ pé Tinubu hùwà bí ọmọ Yorùbá àti kó ti já gbogbo àwọn kulẹ̀ wọn ní gbogbo ìlérí tó ṣe fún àwọn ìní kò múṣẹ báyìí nítorí pé àwọn ti rí ọjà tà mọ́ nítorí pé ọjà kò yá nígbà táwọn èèyàn kò rí owó ra ọjà. bẹ́ẹ̀ ni wọ́n láwọn arúgbó táwọn ní sílé ti fẹ́ kú sílé tán nítorí pé ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ ó ti fẹ́ ṣe wọ́n léṣe èyí tó wá pa ọ̀pọ̀ èèyàn lẹ́rìn jù tí fídíò ẹ̀ tó sì ń tàn káàkiri ìní bí obìnrin kan ṣe sọ fún Kasnati Sugar nígbà tó béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ fojú rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí lẹ máa sọ tàbí ṣe fún un. obìnrin náà ní sọ tàbí ṣe kẹ̀ ó ní máa lù ú ni ó ní ìlúkulù ní máa lù ú wípé adójútì ni ọmọ Yorùbá ni ẹ́ ó ti já wa kulẹ̀. ní báyìí ọ̀rọ̀ tí ń bọ́rọ̀ bọ́ orígun alárè o àwọn èèyàn pàápàá àwọn ọmọ Yorùbá wọ́n ti ń padà lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ń sọ wípé bí kò bá tètè wá nǹkan ṣe sí ìnira àti ọ̀rọ̀gbọ́n tó gbà òde báyìí kò sí nǹkan tó lè sọ táwọn fi lè tún ṣàtìlẹ́yìn fún un lọ́dún 2027.